ọmọ Yorùbá ó ti dójú ẹ̀. Mo mú fídíò kan wá fún yín tó jẹ́ evidence as in evidence ẹ̀rí wípé ogun ti wọlé Yorùbá. Tá a bá ń sọ àwọn kan máa sọ pé kí ló tẹ̀ bẹ́ẹ̀ ló pé ogun, kí ló tẹ̀ ṣe gbá, kí ló tẹ̀ ṣàwo, ẹ̀ dá wa láàmú, ẹ̀ fàyà wa sókè. Nǹkan táwa rí tẹ̀yìn ò rí, mo máa gbé jáde sí lára àwọn nǹkan tí a rí ni o, lára ẹ̀ tí a ò dẹ̀ gbọdọ̀ dákẹ́ kí lè rí wa tí ogun bá kó lẹ̀ Yorùbá. Ìdí nìyẹn tọ́lọ́run ṣe gbé wa dìde tá a dẹ̀ ṣe gbọdọ̀ dákẹ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, more than 1,000 helios mo máa fi hàn yín sí tí wọ́n lóòdù lọ́jístíìkì oríṣiríṣi nǹkan ogun. Ẹ rí i pé wọ́n ń ṣe kankan, wọ́n ti bọ́dà ilẹ̀ Yorùbá, wọ́n ṣí bọ́dà ilẹ̀ Haúsá. Wọ́n ṣí bọ́dà ilẹ̀ Haúsá kí àwọn Fúlàní kí wọ́n lè máa gbàbẹ̀ kó nǹkan ogun wọlé. Táwa Yorùbá a ní kí kankan kó wọlé, sójà tó bá di pé wọ́n tiẹ̀ fẹ́ wá kojú wa kó ogun fẹ́ bẹ̀rẹ̀, àwa di pé is either we surrender, àwa di refugee, tàbí káwọn pa gbogbo wa pàpà. Confirm ni mo sọ fún yín. Ọlọ́run ló mọ ọjọ́ téèyàn máa kú, ẹ̀dá kan ò sì lè pààyàn lásìkò ẹ̀ bá tó. Ó jẹ́ kẹ́ mọ̀ pé ẹni tó bá ń ṣe irú nǹkan tí mò ń ṣe yìí náà, ẹni tó fi gbogbo ẹ̀ lẹ́sùn wọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo máa fi fídíò kan hàn yín ọmọ Yorùbá, ẹ̀rọ Ọlọ́run á báyìí. Tẹ́ bá rí fídíò yìí tán, ẹ wá máa sọ̀rọ̀ kan yín pé ṣé àníjọba nù kí ló ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Yorùbá náà. More than 1,000 helios ọ̀tọ̀ lọ wọ́n dẹ̀ lóòdù nǹkan ogun sórí ẹ̀. Kò dẹ̀ sí newspaper tó sọ̀rọ̀ nípa ẹ̀, kò sí rédíò tó sọ̀rọ̀ nípa ẹ̀, kò sí tẹlifíṣọ̀n station tó bí da ó sọ̀rọ̀ nípa ẹ̀. Àwa làwa lè sọ, àwa ajìjàgbara la lè fi tó yín létí. A ò dẹ̀ kọ̀ gbé ìròyìn wá pé kí ẹ kọ̀ rí kẹ mójú kúrò. À ń gbé ìròyìn wá fún yín kí ẹ lè sọ fún àwọn olólùfẹ́ yín, kẹ lè sọ fún àwọn ọmọ yín kí wọ́n lè múra lẹ̀. Ìwọ tó bá mọ̀ pé o ò lẹ́mí àti ṣe anything, ọ̀rá fìlú lẹ̀ torí ohun tó ń bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ohun tó ń bọ̀ ní ohun táwọn Fúlàní ti kó wọlé ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣèbí àwọn tó wà ní gbóṣì là ń sọ, àwọn tí wọ́n wọlé yìí tàtàtàtàtàtàtà kò tí ì sórílẹ̀-èdè tí wẹ̀ ti ṣẹlẹ̀. Initially a mọ̀ pé wọ́n wà nínú gbogbo onúgbò wa, a mọ̀ pé wọ́n kó weapons gbogbo onú forest wa, demo returners ni wọ́n fi lóòdù nǹkan ọ̀dà ogun torí wípé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá, wọ́n fẹ́ gba ilẹ̀ Ìgbò. Ọwá ti bọ́dà tó wà nílẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá, ọwá sí tilẹ̀ Haúsá lẹ̀ wọ́n lè máa kó ògbọ̀n wọlé gba north. Mo máa fi evidence wọ̀nyí nísìnyí, mo fi Ọlọ́run Elédùmarè ìwọ tó bá lọ́mọ nílé tọ́mọ ẹ̀ ò tí ì dira tó pa ewé Jésù ànábì tẹ́lẹ̀ wọ́n á kọ̀ pa ìdànù, wàá kọ́ kú gbígbà tí wọ́n bá kú bí ẹ̀dìyẹ. Ìwọ tó bá wà lé nísìnyí tí a jọ wà Nàìjíríà báyìí tí ò tí wà wọ́pọ̀ kọ̀ fi ṣàdá tó lówó escort, tó lówó security, tí ò lówó bánsà, tí ò lówó anything tí o lè máa fi gáìdì ara ẹ̀ tó bá ń lọ. Tó wá sọ fún ẹ pé tí ẹ̀ wọ́n wá kọ́ sí gbẹ́rẹ́ fún ẹ, wọ́n yà wá kọ́ bẹ bu gbẹ́rẹ́ sí, mú kìíní kan wá kọ́ bẹ bu sí, tó wá sọ pé náà má jẹ́ ṣíríkì ni, wọ́n á kọ̀ pa ìgbà tó bá pa ìdíyẹ. Òun lèmi ṣe ń sọ fún yín wípé ẹ lọ dira, àníkẹ́ lọ bẹ́ẹ̀ níbọ̀dì jà. Even as bad as 1999 constitution is, ó fi àyè gba kéèyàn defend ìdíra ẹ̀. Yà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, ó lẹ́tọ̀ọ́ àti defend ara ẹ̀. Tó bá rẹ́ni tó fẹ́ pa ẹ́, òfin sọ pé o lè dáàbò bora ẹ̀, don't attack anybody. Torí àrídájú pé ó fẹ́ wá pa ẹ́ ni, tó dẹ̀ ti launch attack, o lẹ́tọ̀ọ́ láti gbèjà ara ẹ̀. Ẹ̀yin náà wọ́n ṣe mú, ẹ má gbàgbé pé mo ní máa fi fídíò yìí wọ̀nyí, mo fi Ọlọ́run búra fún yín, mo máa fi evidence wọ̀nyí. Ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn wá pàkópa
lára àwọn nǹkan tó ń dùn èmi jù ní báwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa pàpà, báwọn Fúlàní ṣe ń fojoojúmọ́ jí àwọn ènìyàn wa gbé. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lẹ́kìtì ìjọ kìíní àná, àmà gbọ́ kọ̀ọ̀kan mọ́ nípa ẹ̀. Kábíyèsí Elédùmarè nílẹ̀ Yorùbá, ṣé ilẹ̀ Yorùbá táwa dẹ̀ mọ̀ lélẹ̀? Ṣé ilẹ̀ Yorùbá táwa mọ̀ lélẹ̀? Ṣé ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ lọ́balọ́ba tẹ dàgbà sí rèé? Ṣé ilẹ̀ Yorùbá tí ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá tí ẹ dàgbà sí lélẹ̀, tẹ dàgbà sí lélẹ̀? Ṣé ilẹ̀ Yorùbá tí Awólọ́wọ̀ ti jáde rèé? Ṣé ilẹ̀ Yorùbá tí Lísàbí ti jáde rèé? Agbogbo Àkàlà. Ṣé ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn alágbára ti jáde rèé? Ilẹ̀ Yorùbá tí a ti ní àwọn alágbára tí wọ́n ti jáde tó ṣe gudugudu méjì yàyà mẹ́fà. Ṣé ilẹ̀ Yorùbá yẹn rèé sá? Ẹ jáde obìnrin wa o. Àbí ṣé wọ́n ń parọ́ fún wa ní látijọ́ yìí? Ṣé gbogbo àwọn ìtàn tá à ń gbọ́ nípa àwọn baba ńlá baba wa, ṣé wọ́n ń parọ́ fún wa ní? Ṣé àròkọ́lẹ̀ ni wọ́n ń ṣe fún wa ní? Àwa nígbàgbọ́ pé kò kì í ṣàròkọ́lẹ̀. A dẹ̀ nígbàgbọ́ pé ilẹ̀ Yorùbá kan náà rèé. Bàbá mi Prince bí Gbádébọ̀ mo kí, Princess bí Gbádébọ̀ mo kí mà. Ṣé ilẹ̀ Yorùbá yẹn rèé sá? Ṣé ilẹ̀ Yorùbá tó gún máa dé tí wọ́n dẹ̀ bá ọ̀pẹ̀ sọ̀rọ̀, tí wọ́n bá gigbó sọ̀rọ̀, tí wọ́n bá rògbò sọ̀rọ̀, tí gbogbo gigbó á dẹ̀ bẹ̀rẹ̀ ogun? Ó ní odùfá kan tó jẹ́ pé tó bá kí odùfá yẹn, ọ̀pẹ̀ á bẹ̀rẹ̀ ogun, igi á bẹ̀rẹ̀ ogun, odòwò á bẹ̀rẹ̀ ogun, gbogbo ohun tó wà lórí ilẹ̀ á bẹ̀rẹ̀ ogun sáwọn ọ̀tá. Ṣé ilẹ̀ Yorùbá yẹn rèé sá? Ẹ gbà mí, ẹ rà mí. Ṣé mo wá sílẹ̀ Yorùbá mọ́ ni? Ṣé ká sọ pé wọ́n ti talẹ̀ Yorùbá ni? Ṣé ká sọ pé ti fún gbogbo àwọn òrìṣà wa léwọ̀ jẹ ni? Gẹ́gẹ́ bí kan tá à ń gbọ́, wọ́n ní àwọn kan ti fún gbogbo òrìṣà léwọ̀ jẹ. Ṣé ká sọ pé òótọ́ ni? Torí mi ò rò pé jẹ́ káwọn alálẹ̀ lajú kí nǹkan tó tó ìmáṣẹlẹ̀ á tiẹ̀ dúpẹ́ pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tí a fi rí confirmation báwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ò fi wá sílẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ tó bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ náà, irú nǹkan báyìí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ìran jagunjagun ni ìran Yorùbá, ìran aládé nílẹ̀ Yorùbá. Ogun ṣe wá ń kó àwọn àgbààgbà jagunjagun nílẹ̀ Yorùbá. Ọmọọba ni wá, àwọn agbègbè ayé ẹrú. Ẹ jẹ́ ń fi fídíò ìran yìí, tí má ti fi fídíò ìran yìí tán, kẹ wá sọ ibi táwọn arábí yìí torí èlò tí mọ̀ bí tọ́ lọ. Ó lè dá mi lójú pé àwọn bàbá wa lọ́ba, ó dá mi lójú pé àwọn bàbá wa lọ́ba fídíò yìí àti dọ́wọ́ wọn. Ó dá mi lójú pé àwọn bàbá wa níjòyè, àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá, ó dá mi lójú pé wọ́n ti máa rí fídíò yìí. Ó dá mi lójú pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti máa rí fídíò yìí. Ó dá mi lójú pé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n á ti rí fídíò yìí. Bàbá wa Síkírù Àwùjalẹ̀ wọ́n á ti rí. Bàbá wa Lákì á ti rí. Bàbá wa Ọ̀ọ̀ni Ìrìṣà, Ọ̀rìnkìlẹ̀ Mìtìtì, Àrólé Odùduwà, Àfìdí Ọ̀tẹ̀ jọlẹ̀. Bàbá wa Ọ̀jájá Ọba Adéyẹyè, mo mọ̀ pé wọ́n á ti rí fídíò tí mo fẹ́ fi hàn yìí. Àdè tí gbọ́ kọ̀ọ̀kan pọ̀ mẹ́lẹ́wìẹ̀. Irú fídíò báyìí kò gbọ́dọ̀ wọ circulation àbí ṣafẹ́ dúró kí wọ́n bẹ̀rẹ̀ ogun ilẹ̀ Yorùbá ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n múra sílẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ní tí wọ́n lè fi gbára wọn lẹ̀. Ẹ̀yin bàbá wa kẹ́tètè wá nǹkan ṣe sí fídíò yìí. Mo ní àwọn fídíò kan lọ́wọ́, mo sọ fún yín, mo ní táwọn kọ́kọ́ bá ṣẹlẹ̀, mo wà ní àwọn tó máa kọ́kọ́ tẹ̀ lọ́wọ́, kò kí ṣe for mouth, no be for mouth, confirm ni. Táwọn intel kan bá dé, mo máa ń láǹfààní àti igbó àti ìgbà. Àwọn fídíò kan wà lọ́wọ́ mi bí àwọn Fúlàní ṣe ń dúnbú àwọn èèyàn
tí wọ́n dẹ̀ pariwo Allahu Akbar. Àìmọye àwọn fídíò tó jẹ́ wípé àwọn Fúlàní ẹni tó wà láyé wọ́n á dẹ̀ dùbú ẹ̀, wọ́n á fìbọn fọ́ orí ẹ̀, wọ́n á ṣe oríṣiríṣi all in the name of fighting for jihad. Gẹ́gẹ́ bí nǹkan tí òpònú tó pe àìní onímùtí tó ń sọ. Ẹ jẹ́ play fídíò yìí fún wa. Ó máa ṣe o. Kí ló ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá báyìí torí Ọlọ́run? What is happening to Yorùbá land? Bí mo ṣe fẹ́ play fídíò yìí nísìnyí, mo fọ́lọ́ bẹ̀ yìí. Ẹ jẹ́ ká sáré share fídíò yìí kó lọ viral. Torí fídíò tí mo fẹ́ fi hàn yìí, fídíò tí gbogbo àwọn security agency Nàìjíríà tí wọ́n gbọ́dọ̀ rí ni. Fídíò tí gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá tí wọ́n gbọ́dọ̀ mójútó ni. So fún díẹ̀ yìí, a máa dúró 30 seconds kan fi share kí sáré fi ẹ̀ lọ sókè ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá Aba bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ń kọ́ Láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 42 45 27137 àbí àwọn Nigeria numbers yìí 080 33 19 4355 tàbí 080 26 265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. Ṣé rí níbi tí a bá dé yìí, iṣẹ́ yìí kò kí ń ṣe ọwọ́ wa nìkan ló wà o. Ìyá mi Esther Adétewétúgà JP, màmá ó tójọ́ mẹ́ta màmá mi ṣé ò sí kankan mà tó tójọ́ mẹ́ta tẹ́wá ti pé òkò YouTube àti YouTube náà ó tójọ́ mẹ́ta mà. So now mo fẹ́ play fídíò yìí báyìí. Ọmọ Yorùbá wọ́n máa ní ojúlà wọ́n ní tẹ́lẹ̀ wọ́n máa sọ pé àwọn là ń dẹ́ẹ̀dì àwọn òun wọ́n báyìí ojú láti mójú láti lè mójútó. Kò wá ń ṣe pé a máa dákẹ́ a máa wù. Iṣẹ́ ìjọ wà lọ́wọ́ gbogbo wa ni. Níbi tí a bá dé yìí a gbọ́dọ̀ dákẹ́ wọn. Our silence is becoming much. Dídákẹ́ wa ó mú oríṣiríṣi nǹkan tí ó ń jẹ́ kó oríṣiríṣi nǹkan tí ò jẹ́ kó máa ṣẹlẹ̀ ó ń jẹ́ kó máa ṣẹlẹ̀. Now we have to come back to the way we have been listening around earlier. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ tí torí Tinubu wà bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ pariwo mọ́ torí Tinubu ti dé bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni ṣe politician. No, count me out of it. Bá bàbá ṣe rí ìkọlà wa ti máa sọ. Bẹ́ẹ̀ ni ìlànà tí bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dání ẹkùn ọkọ Fúlàní ọmọjọmọlọ general actor gbogbo lẹ́yìn aláàánú mẹ̀kúnnù, ìlànà tí bàbá ìbá ńlá lẹ́nà wa máa tọ̀. Àti bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè ntọ́ba ní àṣẹ la máa ṣe ntọ́ba lẹ́yìn ká sọ la máa sọ. Náà yẹ máa gbọ́ kẹjẹ kúlẹ̀ fídíò yẹn báyìí. I'm talking about the ISIS, the Boko Haram, the Al-Qaeda that is coming, and what you people have also heard. What you see here is the logistics. What you see here is the logistics of Boko Haram, sponsored by the Emirates. Are you seeing it? You see all these things in that consignment coming through the northern Nigeria border is what they are going to use to invade the southern Nigeria. Are you ready for it? Are you ready? The only solution to this madness is the disintegration of Nigeria. Are you supporting it, or you are still waiting until the logistics in this thing you see here begin to descend on you in the southern Nigeria? Oduduwa and Biafra. Are you listening? This is just the beginning.
support Nigeria disintegration. Yando kora. Dari nunggu rumah rewar. Sirere ya. Ẹjọ́ má bínú, mo fẹ́ pè ọkọ̀ fún yín o. Ẹjọ́ má bínú torí Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ̀ yín. Mo máa padà dé nísinsìnyí. Now, ṣẹ́yìn náà ti wá rí fídíò yẹn. Ṣẹ́yìn náà ti wá, ìyá mi Esther Iwetuga bẹ́ẹ̀ ni màá ṣe mo dúpẹ́ mà. But ó ti pẹ́ tí ẹ ti fún mi ní super sticker YouTube channel mi kẹ́ni ìyẹn wá ẹ máa support àwọn àǹdúrà àwọn vital information báyìí wá. Ẹ máa fún wa super sticker YouTube channel. Ẹ máa fún wa ní super chat $5, $10, $20, $1 as the Lord blessed. As the Lord bless, ẹ máa support wa kò easy. For the normal grant, laptop lẹ máa fi ṣe gbogbo kìíní kí máa project kìíní export. Mo bá dágbára wá kánò là ń ṣe. Kẹ́gbẹ́ mo sáré lọ gbé Bluetooth, mo fẹ́ play kankan fún yín. Normal, gbogbo yẹ kí n gbé sórí screen fún yín ni, but máa play. Now, ẹ jẹ́ ṣé gbogbo wa láti rí fídíò yẹn. Àwọn tẹ́ rí yìí bó lẹ́rò pé wọ́n ń lọ. Bó lẹ́rò páwọn tẹ̀rí yìí lọ. Àwọn tó ń kó wọlé lélẹ́yìí tó máa mú àwọn àgbẹ̀ wa tó máa pa wọ́n, tó máa mú àwọn bàbá wa tó máa wọlé tì wọ́n. Torí wọ́n mọ̀ pé àwọn bàbá wa ti dàgbà, wọ́n ń ṣe wọ́n níṣekúṣe. Mo fẹ́ play fídíò kan fún yín, fẹ́ kẹ́ wo fídíò yìí. Kẹ́ wá wo ọṣẹ́ tí àwọn olórí burúkú yìí tí wọ́n ń ṣe fún wa. Ṣé rí àwọn Fúlàní ọjọ́ ti pẹ́ táwọn Fúlàní ti kógun jà wá. Wọn ṣẹ̀ṣẹ̀ máa kógun jà wá. Social media ló tú àṣírí wọn. Mo fẹ́ play fídíò àwọn àgbẹ̀ kan fún yín kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ. Kò sóúnjẹ mọ́, àwa tó wà lóko kọ ìyá ló ń jẹ wá báyìí. So àwa náà gan ti ń ra gàrí. Bá a bá kó ewùrà sílẹ̀ á kó, bó o kóṣù sílẹ̀ á kó, gbogbo nǹkan ní oko kò sí nǹkan tí agbádùn ẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí nǹkan tí iṣẹ́ tẹ́ rán mi, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà lẹ́yìn mi báyìí. Kò tí kan tí mo lè ṣe tí mo sọ fún ẹ pé ìgbà tẹ́ fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan òjò rọ̀, òjò yẹn àbápọ̀ ju eléyìí lọ, òjò yẹn ló kọ̀ sí ẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwa gan báyìí òjò tó rọ̀ lé ní ló ṣẹ̀ṣẹ̀ rọ̀ gan báyìí kò dẹ̀ tóbi tó bẹ́ẹ̀. A dẹ̀ ní kankan àti ìgbì kankan, ìwọ̀nba kan tí a ní sóko gbogbo ẹ̀ ni wọ́n ti kó lọ, ni wọ́n ti jí lọ. Màlúrú wọn gan báyìí wọ́n wà nínú oko bá a ṣe sọ̀rọ̀ báyìí, wọ́n wà nínú oko wa àwọn kan báyìí. Mo wá pé tó jẹ́ ṣámà ni wọ́n ní Àkúrẹ́ níjọ́sí wípé kó wá wo oko wa. Ó ti sọ pé òun bọ̀ ló sọ títí dè ní. Ó wá ṣámà ní ọ̀gá wọn gangan tó jẹ́ ọ̀gá wọn níbí ní Ìmẹ̀rì níbí. Ó wá sí ilé mi gangan. Lẹ́yìn ìgbà tó wá sí ilé mi tí mo sọ pé mo fẹ́ fi oko àwọn ìgbìrà lọ hàn bí wọ́n ṣe bà oko ìgbìrà jẹ́ àtìgbà yẹn mi tiẹ̀ rí mọ́. Kó tó wá di ìjẹrin tí mo wá lọ sóko tí mo tó wá bá wọn lóko, ẹni tẹ́ bá sọ̀rọ̀ yìí òun ni mo kó bá mi pè ọ̀gá wọn ní Àkúrẹ́ kó bá wọn sọ̀rọ̀ pé wàhálà ṣẹlẹ̀ báyìí o torí ẹni tí bá ti mú lóko mi nínú máa pátọ̀ máa para mi tì í. Ìkan tí mo mì nìyẹn kó tó di pé ẹ tún wá gbé ìgbésẹ̀ tí ẹ gbé ní ọ̀sán yìí. Tó bá jẹ́ pé àárọ̀ la gbọ́ àbáná àbá pọ̀ gidi but nísìnyí ìwọ̀nba tí a rí báyìí ẹ̀jẹ̀ àwọn àgbẹ̀ Oǹdó ṣètì lélẹ́yìí o, àwọn àgbà àtàwọn ìgbìrà àwọn gan ló pọ̀ sọ́dọ̀ mi gan báyìí. Ẹ jọ̀ọ́ ẹ gbà wá o, Sunday Igboho kó gbà wá, Sunday Igboho kó gbà wá kó tú wa sílẹ̀. Nǹkan tí ta sọ nìyẹn o, ẹ jọ̀ọ́ o. Ìyà yìí ti pọ̀ jù o lórí àwọn obìnrin gan ṣiṣẹ́. Àwọn obìnrin tó jẹ́ pé owó kìí ṣe owó díẹ̀ ni wọ́n fi gba ilé ìbìrà, màlúrù àbàjẹ́. Èèyàn lọ yá owó ó fi dá oko kò ní géènì kankan nínú ẹ̀. Àwọn obìnrin especially àwọn obìnrin ló tiẹ̀ dùn mí jù. Wọ́n lọ gbá owó èlé wọ́n fi ṣoko màlúrù àbàjẹ́ lọ́jọ́ kan. Ẹ jọ̀ọ́ Sunday Igboho kó gbà wá o ní Oǹdó ṣètì o, Sunday Igboho kó gbà wá o, ẹ jọ̀ọ́ o, ẹ ṣé o. Sunday Igboho kó gbà wá o ní
ẹ̀yin náà gbọ́ àwọn báwọn bàbá yìí sọ. Wọ́n ní Sunday Igboho gbà wá. Ṣe rí pé a sọ̀rọ̀ lọ, a sọ̀rọ̀ bọ̀, wọ́n tún padà tó yọ̀rọ̀ sí Sunday Igboho. Ìyẹn ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lè máa fi mọ̀ wípé a ò gbọ́dọ̀ fojú olóore. Ẹ jẹ́ play fídíò kékeré kan fún yín kẹ́ gbọ́ nǹkan tí ọmọbìnrin kan sọ. Ṣẹ́rẹ́yìn tẹ́ ẹ̀rọ ogun Fúlàní rẹ̀, ẹ̀yin yẹn lẹ́ ń ṣe nu fatafata social media tẹ́ ń sọ̀rọ̀ sí bàbá olóyè Sunday Igboho torí ẹ̀rọ ogun Fúlàní rẹ̀ ni. Ṣé mi tó jẹ́ pé àìmọye ogun Fúlàní ló ti ṣẹlẹ̀ lójú mi? Ok, ẹ jẹ́ kí n sọ story kan fún yín. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní Sẹ́yìn ní ọjà àgbẹ̀. Ẹni tó bá jọmọ Sẹ́yìn yóò ti mọ ibi tó ń jọjà àgbẹ̀. Ọjà àgbẹ̀ lára 2003-2004. Ọmọ ọlọ́kọ̀ kan ra nùnù lọ́wọ́ ìyá Fúlàní kan. Ọlọ́kọ̀ yẹn dákọ múrí kan. Ìyá wa ta oníwàsó. Wọ́n wá mú nùnù tán fún ìyá lówó. Ìyá bá bẹ̀rẹ̀ sí para, ìyá bá bẹ̀rẹ̀ sí ní bínú. Ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́kọ̀ máa rẹ́rìn ni pé ṣé mo rán ẹ kó ra oníwàsó jíbó 20 naira mo rán ẹ. Ìyá yìí dẹ̀ bínú, ó dẹ̀ mú nùnù yẹn ó dẹ̀ lọ dà sáàrin títì. Ọkọ àti ìyàwó tí wọ́n ń bọ̀ láti Jímọ̀ nígbà náà, Jímọ̀ tó common jù nígbà náà, òun ni mọ́ṣáláṣí Professor Bella. Àwọn ọkọ àti ìyàwó yẹn wọ́n ti kí Jímọ̀ tán. Wọ́n ṣèyàwó ní Saturday, Friday tó tẹ̀lé wọn lọ Jímọ̀. Sáìdì inú ọjà àgbẹ̀ náà ń gbé, wọ́n dẹ̀ ń bọ̀. Ọ̀kadà wọn dẹ̀ kọjá lórí nùnù yẹn. Ọ̀kadà yẹn rólù ni. Àtọkọ àti ìyàwó àtọlọ́kadà instantly ni wọ́n kú. Ìyá yìí dá wàhálà lẹ̀. Wọ́n wá ìyá yìí tí lọ jágbẹ̀ wọn ò rí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wọ́n wá ìyá yìí, wọ́n wá tì ní ọjà àgbẹ̀ wọn ò rí. Kẹ́ bá lè mọ̀ yí pé Fúlàní kò kí ń ṣe ẹran rírọ̀. Tẹ́ bá pàdé Fúlàní nínú oko, Fúlàní á sọ fún yín pé ṣé ìwọ ó fẹ́ kí èmi ó pa ìwọ? Èmi kò ní pa ìwọ. Èmi yóò ṣe nǹkan tó jẹ́ pé títí láíláíláíláí ìwọ ó máa rántí, ìwọ máa ké. Tó bá sọ bẹ́ẹ̀ wá ìyá àwọn tó kù wọn máa pariwo wá yóò tètè. Inú wọn máa dùn. Wọ́n fẹ́ bà tèèyàn jẹ́. Wọ́n láwọn ò ní pààyàn. Ṣùgbọ́n àwọn á ṣe nǹkan tó jẹ́ pé èèyàn á máa fi sunkún títí láíláí. Àwọn á ṣe fúnyàn ni. Kẹ́ wá rí tí ẹ bá pàdé Fúlàní nínú oko, ẹ̀yin fúnra yín ẹni ní máìdí pé 50-50 ni. Èèyàn lè yè, èèyàn dẹ̀ lè má yè. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Fúlàní tó jẹ́ pé tí ó bá wù láti má pààyàn, á sọ̀yàn di màálù tí á sì máa dà yẹn kiri. Báwo lẹ ṣe lẹ́yìn tẹ́ ń bú bàbá olóyè Sunday Igboho? Ìyàwó Esther ẹ má bínú mà, lára àkọ́ tí mò ń sọ náà nìyẹn. Kíyàn tó lè fèsì Fúlàní kó fẹ́ bá Fúlàní. Ara àkọ́ tí mò ń sọ náà nìyẹn pé mo ní gbígbá jet kí Ọlọ́run ṣàánú mi. Bí òbí ní kẹ́yìn ìyá wa kí ẹ fi super sticker super chat fi support mi kí lè ní lab gadget. Wọ́n báyìí tí mo ní ni mo rá má ní tètè má bí ẹbí ẹ̀ pẹ̀lú mi. Kẹjọ má ẹbí ẹ̀ pẹ̀lú mi. Ìyá wa Esther Ewétúgà ẹ jẹ́ má bínú mà. Ó yẹ it is not loud at all. Ẹ má bínú ìyá mi Ewétúgà. Ṣé rí ohun èmi náà kì í jẹ́ kó loud. But àwọn gájẹ́tì tá à ń lò tí Ọlọ́run ṣàánú ẹ̀wò nǹkan tí mo máa ní on the normal ground ó yẹ kí n insult sound yẹn sórí StreamYard ni. But tí bá máa ṣe yẹn àfi kó jẹ́ laptop ni mo máa lò. But fóònù ni mò ń lò yìí, fóònù mo fi stream. Ọ̀tẹ́ jẹ́ kí n wò bí àwọn olùpí ẹ̀ direct ẹgbẹ́ odò ni. Nǹkan tọ́mọbìnrin yẹn ń gbìyànjú àti sọ ni wípé àwọn Fúlàní ó ròyìn bí wọ́n ṣe ya èèyàn burúkú. Ó dẹ̀ ròyìn experience tó ní pẹ̀lú àwọn Fúlàní. Òun ni mo mú tí fídíò bá wà lórí fún yìí kí n play ẹ̀ directly. Unfortunately kò sí fídíò yẹn nígbà Ọlọ́run á ṣèyàrá. So now ọmọbìnrin yẹn sọ pé àwọn tó ń bú Sunday Igboho tí wọ́n ń bú bàbá wa olóyè Sunday Igboho
ó ń ṣàlàyé àwọn nǹkan kan fún wọn ni kẹjẹ fi tọmọ yẹn lẹ̀ kí n pí èmi tí yàn bá láwùjọ ẹ kó dẹ̀ dùn mí pé ẹ̀gbọ́n kan tó sọnù wípé. ẹ̀yin èèyàn mi wọ́n ní bá ń sá òfurá bá ń sá jáná àjà òfurá àjà jìn onílé tó bá fura olè á kó lọ. Chief Sunday Adéyẹmọ tí gbogbo yín sọ ìsọkúsọ Ìgbòho òòṣà ọmọ aládìkún ẹ wo ẹ jẹ́ n sọ nǹkan fún yín. Chief Sunday Adéyẹmọ Ìgbòho òun ló jí gbogbo Yorùbá ó jí wa sáyé nítorí pé a ti sun àsopara rẹ̀ ti sùn àti sùn ó jí wa sáyé. gbogbo ẹ̀yin tẹ́ ń forúkọ ẹ̀ tètè forúkọ ẹ̀ gba owó tẹ́ wá ń sọ̀sọ̀kùsọ lẹ́yìn alálẹ̀ máa mú yín ilẹ̀ Yorùbá máa mú yín àwọn tó ṣẹ̀dá ilẹ̀ Yorùbá ó máa mú. bó pẹ́ bóyá Yorùbá nation Yorùbá máa dá dúró ọmọ akíníwá ilé akíná ti bí wa àdẹ̀bẹ̀rù ẹnikẹ́ni ọgbọ́n ló gbà ilé ọgbọ́n náà ti bí wa ilé òye àti ilé ìmọ̀ láti jáde ilẹ̀ wa ni àwọn alálẹ̀ wọ́n ti dìde Yorùbá máa dá dúró kò sí ọ̀nà tí ẹnikẹ́ni tán lè gbé gbà kò sí ohunkóhun tẹ́nìkan lè ṣe Yorùbá máa dá dúró gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń gbìmọ̀ kí Yorùbá máa dá dúró alálẹ̀ máa bí ilẹ̀ dẹ̀ máa mú yín bóyá jẹ́ nìyẹn. ṣe rí tọ́lọ́run kó ṣàánú wa kọ́lọ́run dúró tì wá kọ́lọ́run má fi wá sílẹ̀ àwa ọmọ Yorùbá a ní láti lọ dira bí àwọn ará bí ṣe ń gba bọ́dà wọlé bẹ́ẹ̀ lọ gborí omi wọlé lọ ń gborí ilẹ̀ lọ ń gba gbogbo wọlé ìdí nìyẹn tí a ṣe gbọ́dọ̀ dira o. mo pe nọ́mbà bàbá kan fún wa orúkọ wọn jẹ́ bàbá Máyégún mo sọ fún gbogbo yín mo fi lọ́kàn balẹ̀ ẹ pé bàbá yìí ẹ̀yin tẹ́ bá ní ọmọ tó fẹ́ dira mo dẹ̀ máa ń sọ wípé mi ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n báwo yàn ṣe ń ròyìn wọn àtàwọn tó ń pè wọ́n nǹkan tó ń jẹ́ kí n lókè bàbá yìí báyìí ló fà tí mo ti ń kọ́ntínú àti wọn máa dárúkọ wọn fún yín ẹ̀yin tẹ́ báyìí tí nọ́mbà bàbá Máyégún tẹ̀lé fẹ́ dira fọ́mọ yàtọ̀ fámìlì yín tàbí fún ara yín on any spiritual aspect ẹ pé bàbá Máyégún sórí 080 56 04 47 87 080 56 04 47 87 080 56 04 47 87 bàbá Máyégún ẹ pè wọ́n kẹ́yìn náà jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa fún wọn tó bá jẹ́ pé wá ní fún wọn tó yẹ kó wá wò pé o ò fẹ́ babaláwo pásítọ̀ ló fẹ́ pé bàbá orí òkè agbára àti àṣẹ níbi pé wòlíì mò ń bọ̀ nọ́mbà bàbá ìyá lágbára mo fẹ́ fún yín nọ́mbà bàbá wa ó lè sáré rà ìṣúná lágbára mo ti rí fẹ́yìn tí ẹ bá tó jẹ́ pàdúrà lẹ fẹ́ gbà tàbí ẹ fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ ṣẹ̀gùn fún yín tàbí iṣẹ́ mọ́lẹ̀ àbí anything ẹ pé bàbá wa wòlíì bàbá orí òkè àṣẹ àti agbára ẹ pè wọ́n sórí 070 25 47 54 27 070 25 47 54 27 070 25 47 54 27 fi +234 síwájú ẹ̀fẹ́ ìtẹ́bà sí Nàìjíríà ẹwà ní outside Nàìjíríà. Akọni Yorùbá tó kojú Fúlàní síjọba lé tó wá sálọ sókè òkun tó padà dé tó yẹ ká máa jẹ ṣàwámà láti gbogbo èèyàn kò jẹ Yorùbá lẹ́wọ́n dìtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá burú.
ẹ̀kan ọkọ̀ Fúlàní. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọ lò sí ọ.